Lẹ́yìn ọjọ́ 5 lákàtà àwọn agbébọn tí wọ́n jí wọn gbé, àwọn olùjọ́sìn nílé ìjọsìn Christ Apostolic Church tó wà nílùú Ẹ̀rùkù nípínlẹ̀ Kwara wọ́n gba ìtúsílẹ̀ o. Làárẹ̀ bá pàṣẹ pé kí wọ́n kó gbogbo àwọn elétò ààbò, àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà lẹ́yìn àwọn èèyàn jàǹkànjàǹkàn nílẹ̀ Nàìjíríà kúrò. Tìlù tìfọ́n tẹ̀rín tayọ̀ àtorin ọpẹ́ làwọn olùjọ́sìn ilé ìjọsìn Christ Apostolic Church ìlú Ẹ̀rùkù ni wọ́n fi ń kí àwọn tí wọ́n jí gbé náà káàbọ̀ lẹ́yìn tí àwọn ajínigbé tú àwọn 38 tí wọ́n jí gbé náà sílẹ̀ láyọ̀ àtàlàáfíà lẹ́yìn ọjọ́ 5 táwọn agbébọn kọlù ṣọ́ọ̀ṣì ọ̀hún. Ìsìn ọjọ́ ìsinmi wáyé ní ṣọ́ọ̀ṣì náà lọ́jọ́ 23 oṣù kọkànlá ọdún 2025. Nínú ọ̀rọ̀ ìwàásù àlùfáà ìjọ náà, ó rọ àwọn ọmọ ìjọ láti má ṣe bẹ̀rù ikú kí wọ́n sì má ṣe sẹ́ Jésù Olúwa nínú ohun gbogbo. Tẹ́ ẹ bá gbàgbé wípé àwọn ajínigbé tó jí àwọn olùjọ́sìn 37 nílé ìjọsìn CAC gbé nílùú Ẹ̀rùkù nípínlẹ̀ Kwara ni wọ́n ṣọṣẹ́ o. Àwọn jàǹdùkú agbébọn náà ya bo ilé ìjọsìn ọ̀hún lákòókò tí wọ́n ń ṣe ìsìn tí wọ́n sì jí àwọn olùjọ́sìn náà gbé. Bó tilẹ̀ jẹ́ pé 3 nínú àwọn olùjọ́sìn náà ni wọ́n pa lákòókò tí wọ́n kọlu ilé ìjọsìn náà, wọ́n sì jí àwọn 28 gbé. Lẹ́yìn èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí máa béèrè owó lórí ọ̀kọ̀ọ̀kan àwọn tí wọ́n jí gbé. Mílíọ̀nù lọ́nà 100 kan náírà ni wọ́n béèrè gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ ẹnìkọ̀ọ̀kan kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí máa dúnàádúrà tí wọ́n fi ń béèrè fún 20 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan lòdì sí 100 mílíọ̀nù náírà tí wọ́n ti béèrè ṣáájú. Ọba ìlú Ẹ̀rùkù, Ọba Búsàrí Ọlárewájú, tó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn lówùúrọ̀ ọjọ́ Ẹtì, ọjọ́ 21 oṣù kọkànlá ọdún 2025, ṣàlàyé pé àwọn kò tíì mú ohun tó máa jẹ́ ṣíṣe lórí ọ̀rọ̀ náà láti wá owó náà fún èèyàn 37. Ṣáájú ni àwọn jàǹdùkú agbébọn tí wọ́n ya bo ilé ìjọsìn ọ̀hún béèrè fún mílíọ̀nù lọ́nà 300 náírà 300 mílíọ̀nù náírà lórí gbogbo àwọn tí wọ́n jí gbé. Àmọ́ lẹ́yìn ọ̀rẹyìn wọ́n padà tú wọn sílẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀, Ọba Ọlárewájú ṣàlàyé pé níṣe làwọn ajínigbé náà ń béèrè pé ńṣe ni kí wọ́n san gẹ́gẹ́ bí orí kọ̀ọ̀kan ìyẹn owó ìtúsílẹ̀ náà. Ọ̀kan lára àwọn ọ̀dọ́ ìlú náà, Ọ̀gbẹ́ni Ṣògo, fìdí ẹ̀ múlẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn tí wọ́n jí gbé ni àwọn ajínigbé náà fi ń bá mọ̀lẹ́bí wọn sọ̀rọ̀. Ó ṣàlàyé pé àwọn ajínigbé náà ní káwọn tí wọ́n jí gbé pé mọ̀lẹ́bí wọn láti fi béèrè fún owó ìtúsílẹ̀. Ṣògo fi kún pé ọ̀kan lára àwọn olóyè ìlú, Olúṣẹ́gun Olúkọ̀tún, tó ní mọ̀lẹ́bí 4 nínú àwọn tí wọ́n jí gbé, sọ pé àwọn ajínigbé ti pe òun. Bákan náà, ìlú Ẹ̀rùkù ti ṣàgbéjáde orúkọ àwọn 37 tí wọ́n jí gbé. Nínú ọ̀rọ̀ tí alága ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ Èkìtì, Ọ̀gbẹ́ni Gabriel Awẹ́lẹ́wà, náà jẹ́rìí pé àwọn ajínigbé tí wọ́n pe àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé. Ó ní àwọn ò sì mọ ìdí tí wọ́n fi pín wọn sí ìsọ̀rí 3 nítorí àwọn tí wọ́n jí gbé ló sọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé wọ́n ti pín àwọn sí ìsọ̀rí 3. Lásìkò tó ń sọ̀rọ̀, ọ̀kan lára ọ̀dọ́ ìlú náà, Lékan, ní àwọn ò mọ ọ̀nà tí àwọn fẹ́ gbà gbé ọ̀rọ̀ náà sí. Lékan ní owó tí wọ́n ń béèrè fún ti pọ̀ jù. Ó ní àwọn obìnrin ti sá kúrò nílùú tán wípé àwọn ọkùnrin nìkan ló kù. Ṣáájú ni ìjọba ìpínlẹ̀ Kwara ti gbé gbogbo àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ girama tó wà níjọba ìbílẹ̀ 5 ti pa lẹ́kùn gúúsù ìpínlẹ̀ náà torí bí ọ̀rọ̀ ètò ààbò ṣe rí níbẹ̀ báyìí. Àwọn ìjọba ìbílẹ̀ tọ́rọ̀ náà kàn ní ìjọba ìbílẹ̀ Èkìtì, Ìsìn, Òkè Ẹ̀rọ̀, Ìfẹ́lódùn àti Ìrẹ́pọ̀dùn tí gbogbo wọn wà ní ẹkùn gúúsù ìpínlẹ̀ Kwara ni wọ́n ti àwọn ilé ẹ̀kọ́ wọn pa látàrí bọ́rọ̀ ètò ààbò ṣe ń burú sí i lẹ́kùn náà. Alága ẹgbẹ́ àwọn olùkọ́ nípínlẹ̀ Kwara, Comrade Yusuf Agboola, sọ nínú àtẹ̀jáde tó fi síta pé ìjọba ti àwọn ilé ẹ̀kọ́ náà pa látàrí ìpèníjà ọ̀rọ̀ ètò ààbò. Ó ṣàlàyé pé kí àwọn olùkọ́ kíyèsí àtẹ̀jáde yìí àti pé bí nǹkan bá ṣe rí, àwọn yóò padà fi tó wọn létí.
Alákòóso àwọn olùkọ́ níjọba ìbílẹ̀ Ìsìn, Olóyè Lérè Balógun náà fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Kọmíṣánná fọ́rọ̀ ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Kwara, Dr. Lawal Ọlọ́rungbẹ́bẹ̀ náà sọ pé ìjọba ìpínlẹ̀ gbé ìgbésẹ̀ láti lè dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ ni. Títì làwọn ilé ẹ̀kọ́ wà báyìí lẹ́yìn wákàtí 24 táwọn agbébọn kọlu ilé ìjọsìn CAC nílùú Ẹrùkù níjọba ìbílẹ̀ Èkìtì, níbi tí wọ́n ti pa àwọn olùjọ́sìn tí wọ́n sì jí àwọn ọmọ ìjọ 35 gbé lọ. Gómìnà ìpínlẹ̀ Kwara, Abdulrahman Abdulrazak ṣàbẹ̀wò sílùú Ẹrùkù lọ́jọ́rú àti láti bá wọn kẹ́dùn, àmọ́ inú dídùn àti ayọ̀ làwọn èèyàn wà báyìí lẹ́yìn tí àwọn 38 tí wọ́n jí gbé ọ̀hún náà gúnlẹ̀ sí ilé ìjọba láyọ̀ àtàlàáfíà, ìyẹn lọ́jọ́ Àìkú ọjọ́ 23 oṣù kọkànlá, tí inú oníkálukú sì ń dùn wípé wọ́n dé padà láyọ̀ àtàlàáfíà. Àmọ́ ohun táwọn èèyàn ń béèrè ni wípé ṣé wọ́n gba owó ìtúsílẹ̀? Ta ló san án? Ta ló gbé e lọ? Kí làwọn ọlọ́pàá ń ṣe? Kí làwọn elétò ààbò ń ṣe? Kí làwọn ọmọ ológun ń ṣe pẹ̀lú? Ìbéèrè rèé tó ń sọ kúlúkúlú lódò okùn àwọn èèyàn. Ẹgbẹ́ kan ni wọ́n ti ké sí Ààrẹ Bọ́lá Tinubu láti ké sí àwọn ọlọ́dẹ ìbílẹ̀ àti àwọn elétò ààbò lágbàáyé nílẹ̀ òkèèrè láti wá kún wọn lọ́wọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Nàìjíríà, tàbí kí ààrẹ kọ̀wé fipò sílẹ̀ pẹ̀lú ọlá. Ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ ètò ààbò dé nílẹ̀ Nàìjíríà báyìí, kálukú ti wà nínú ìbẹ̀rù bojo láti rìn nítorí ọ̀pọ̀ ló ń bẹ̀rù. Lára ohun tí àwọn tí wọ́n jí gbé ọ̀hún tí wọ́n sọ ni wípé àwọn jàǹdùkú agbébọn náà wà káàkiri gbogbo agbègbè nínú igbó láwọn ìpínlẹ̀ Kwara. Kódà wọ́n ti mójúlé jà, wọ́n ti mójúlé tàn, wọ́n ti mọ gbogbo kọ̀rọ̀kọ́ndú inú igbó náà, tó sì ń tọ́ka sí wípé ewu ń bẹ lóko lóńgẹ́. Ọ̀kan lára àwọn tó gbàtúsílẹ̀ náà nígbà tó ń bó oníròyìn sọ̀rọ̀ sọ pé fúnrara wọn ni wọ́n fẹnu ara wọn jẹ́wọ́ pé àwọn jẹ́ jàǹdùkú agbébọn ajínigbé, àti wípé káwọn má gbèrò àti sálọ nítorí pé kò sí ibi táwọn fẹ́ sá sí. Ó ní níṣe ni wọ́n dúró wámúwámú táwọn tí nǹkan ìjà ogun tó lówúra tí wọ́n sì yí gbogbo igbó náà ká. Ó ní wọ́n sọ pé bí àwọn bá sá kò síbi táwọn fẹ́ gbà nítorí gbogbo agbègbè náà ni àwọn mọ tìfun tẹ̀dọ̀ ẹ̀ àti àpàdé àlùdé. Bí èèyàn bá gbìyànjú láti sá, irú ẹni bẹ́ẹ̀ ṣetán láti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ni, lohun táwọn jàǹdùkú agbébọn ajínigbé náà tí wọ́n sọ fáwọn. Ó ní nínú ìbẹ̀rù àti ìpayà làwọn wà, ṣùgbọ́n báyìí inú àwọn dùn, bó tilẹ̀ jẹ́ wípé àwọn ò lè gbàgbé ìrírí táwọn ní níbẹ̀. Àwọn dé padà láyọ̀ àtàlàáfíà. Please tell us how it happened that day. It was just a sudden and terrifying night, because that evening, after like 30 minutes of the program, we started the program by around 30 minutes of the program. After the just gunshot. Even to my own perspective, I didn't know it was gunshot. I think it was just sparking of some wire. But by the time we get, they surrounded the whole church. Even some people, they begin to narrate that they are seeing drop of blood everywhere. Now, from that Tuesday to today, when you are released, what is the situation right there inside the bush? It was unimaginable, because when we got there, we really know that it was a dominated area by big people covered it. Even they have the courage to tell themselves that they are bandits, and they make us know that there's no one that can just sleep away without being caught. And with what we see, nobody can escape. From that place they have dominated. They knew all the routes surrounding all those bushes, then Kwara and other states. Mega. Thank you. What can you say about the feeling there? It's okay. Thank you.
tí wọ́n bá ní lọ sínú Somebody should help them now. Hello, let them. Látàrí bí ọ̀rọ̀ ètò ààbò ṣe rí báyìí, ààrẹ ilẹ̀ Nàìjíríà Bọ́lá Tinubu ti pàṣẹ pé gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n máa ń ṣe ẹ̀ṣọ́ lẹ́yìn àwọn èèkàn ìlú ní kí wọ́n kó kúrò báyìí láti lè máa pèsè ààbò tó péye fárá ìlú. Ìkéde ààrẹ yìí ló jáde nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ Báyọ̀ Ọ̀nànúgà sọ pé gbogbo àwọn ọlọ́pàá náà ni wọ́n máa dá padà sí ojúlówó iṣẹ́ wọn. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ, ààrẹ pàṣẹ ìgbésẹ̀ náà níbi ìpàdé tó ṣe pẹ̀lú àwọn ọ̀gá ẹ̀ṣọ́ ààbò tó fi mọ́ ọ̀gá ọlọ́pàá, ọ̀gá ẹ̀ṣọ́ ààbò orí omi, iléeṣẹ́ ológun àti adarí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ DSS nílùú Àbújá. Ààrẹ ní èèkàn ìlú tó bá fẹ́ ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n lọ kọ̀wé sí iléeṣẹ́ ẹ̀ṣọ́ ààbò ara ẹni lábo ìlú, ìyẹn Nigeria Security and Civil Defence Corps NSCDC, láti fún wọn ní ẹ̀ṣọ́ aláàbò tó ní nǹkan ìjà ogun. Ààrẹ wòye pé ọ̀pọ̀ àwọn agbègbè pàápàá àwọn tó jẹ́ abúlé ni wọn kò ní ọlọ́pàá tó bẹ́ẹ̀ gẹ́. Pẹ̀lú gbogbo ìpèníjà tó ń kojú ètò ààbò ilẹ̀ Nàìjíríà lọ́wọ́ báyìí, ààrẹ Tinubu ń gbèrò láti pọ̀nkún ìpèsè àwọn ọlọ́pàá ní gbogbo ìlú. Àtẹ̀jáde náà fi kún un pé ààrẹ Bọ́lá Tinubu ti buwọ́lù gbígba àwọn ọlọ́pàá 30,000 kún àwọn tó wà nílẹ̀ tẹ́lẹ̀. Bákan náà ló ní ìjọba àpapọ̀ yóò ṣiṣẹ́ pẹ̀lú àwọn ìjọba ìpínlẹ̀ láti mú àtúnṣe bá àwọn ilé ẹ̀kọ́ tó wà fún ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọlọ́pàá. Ìkéde ààrẹ yìí wáyé lẹ́yìn táwọn agbébọn ṣe ìkọlù sáwọn ilé ẹ̀kọ́ nípínlẹ̀ Kebbi àti Niger tí wọ́n sì jí ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ gbé lọ. Ọjọ́ Ìṣẹ́gun tó kọjá ni àwọn agbébọn tún kọlù àwọn olùjọ́sìn nílé ìjọsìn CAC ìlú Ẹrùkù nípínlẹ̀ Kwara, níbi tí wọ́n ti jí àwọn olùjọ́sìn 38 gbé lọ. Ọjọ́ Àìkú ọjọ́ 23 oṣù kọkànlá ọdún 2025 ni ààrẹ kéde pé àwọn olùjọ́sìn náà ti gba ìtúsílẹ̀ kúrò ní àkàtà àwọn ajínigbé. Ẹ láǹfààní láti fi èrò àtojú ìwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Èwe ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣe ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́ egbò ń jẹ́. Àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub
Shrub Spices ni yóò fi wí àtẹ̀gùn ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. Dúpẹ́jọ́, ó yá dúpẹ́jọ́. ọpẹ́ la mú wá o. ọpẹ́ la mú wá. ọpẹ́ la mú wá. Thank you. àwa dúpẹ́ fọba tó dá wa sí. ọpẹ́ la mú wá. ọpẹ́ ìyìn, ọpẹ́ ògo, ọpẹ́ la mú wá o. Ọba láyé lọ́run o, ìwọ nìkan ṣáá lọ́pẹ́ yẹ o. ọpẹ́ la mú wá. Olóore mi o, aláàánú mi o, mo wá dúpẹ́ òwòrì rẹ̀. ọpẹ́ la mú wá. Máàkì o, máàkì o, máàkì o, máàkì. January, February, March, Jamaki. April, May, June, máàkì o. July, August, September, Atiki. October, November, December, káfíńdò. Máàkì o, máàkì o, máàkì o, máàkì. Ọ̀rẹ́ bó bá ṣe pọ̀ mọ́ ló ká, bó jẹ́ jà tàbí tọ́kì. Bọ́dún tuntun bá wọlé, a ò ní ṣe tàwa lọ́gbẹ̀ Àní wọn. bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó jẹ́jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tà wá lórí àìsàn o. Ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa. Dádì, mami, brothers, sisters máa ronú mọ́. Àní bó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. Bó ní kòrò ọ̀la máa dùn máa kí o máa kí. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. Irọ́ ni. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Figagbága. Pẹ́pẹ́ fúru mọ́tò ìwọ lọ tún ìwọ lọ sí wọ́n ń bọ̀ sọ òkú nígbà ẹ̀gà tó ń yọ ikú pa á ń bọ̀ sí òkú èkó èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀. Ọ̀rẹ́ mi mọ wọn ara rẹ̀ o, mọ wọn ara rẹ̀. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane sáré. Ọlọ́kadà tó ní mọ́tò ló jọ ń díje. Bí wọ́n ti tẹ̀síwájú máa ló dọ̀g mo ní mọ́tò. Ọlọ́kadà gbéyọ́ lọ́tún gbéyọ́ lọ́sì ó gbẹ̀yìn yọ ó. Pẹ́pẹ́ fúru ọlọ́kadà ó la mọ́tò dáadáa. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. Figagbága. Ẹ̀bùn lórí gbogbo gidi, ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. Ẹ̀bùn lórí gbogbo gidi, ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. Mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì. MC man bàbá mo jẹ́. Báṣùgbà mọ́ wí o. Ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń dẹ́rìn pòṣónú. Tí mo fi ń dẹ́rìn pòṣónú. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. Figagbága. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá